Hello. 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 Ẹ Hello, kalẹ́ sir. ẹ kalẹ́ sà. Ẹ káalẹ́ sà o. Ṣé single father ni yín sà? Single father ni mí o. Mo ń gbọ́ yín sà dáadé. Ẹ ra sà. Yes sir. Nǹkan tí mo mú tàn yín wá ni pé mo níyàwó kan. Yes sir. Ìyàwó kan tí mo ní yẹn mo ti fẹ́ láti ọmọ tó bí fún mi ṣá. Ó bí fún mi ní year 99. 99 ló bímọ fún mi. Lẹ́tà ṣá ó bímọ méje fún mi. Ọmọ méje yẹn ẹ̀yẹ̀ kan sẹ́ńbẹ̀ ó kú mẹ́fà. Hello sà. Mo ń gbọ́ yín sà dáadé. Hello. Mo ń gbọ́ yín. Ó kú mẹ́fà tó kú yẹn. Ìgbà tó di táàmù kan tí mo ní ká stọ́ọ̀fù ọmọ nítorí ẹ̀kọ́rìtì ọmọ àbí kíní kan ṣá ó wá bẹ̀rẹ̀ yamayama. Bó ti bẹ̀rẹ̀ yamayama yẹn kẹ́kẹ́ mo ṣe dẹ̀wà ní ìfẹ́ yamayama ń tì mí. Nǹkan tó bá bẹ̀rẹ̀ ìjà ní kí n lù tẹ́lẹ̀ bẹ̀tì máa ń lù nígbà yẹn tó bá ti bẹ̀rẹ̀ yẹn nọ́ọ̀sẹ̀ ló bẹ̀rẹ̀ yẹn. Àti ní kí n gbélé máa ń travel lọ ṣiṣẹ́. Nígbà tó jáde kẹ̀ nílé nígbà tẹ̀ wá nílé nígbà jáde láàárọ̀ ní kọ̀wé 7 odi 7 alẹ́ kí n tó dé. Ókè ìgbà táwa jọ bẹ̀rẹ̀ wo bí yẹn tí mo dẹ̀ wá rí gbogbo yamayama tó ń ṣe. Ìgbà míì màá ní kó jókòó lé ọmọ ẹ̀ kan ó wà ní Èkó lọ́dọ̀ sísá mi. Ọmọ yẹn ló gbóyún. Hello. À ń gbọ́ yín sà. Hello. Ẹ ní ìṣẹ́jú kan sí lórí ètò dáadé. Ókè létà ṣá gbogbo nǹkan tó wà tó à ń bẹ̀ ni pé ó ti lọ láti year 2019 ló ti lọ. Àwọn tó dàgbà ń bẹ̀ mẹ́ta wọ́n wà ní kíá mi. Mẹ́ta àwọn wéwé mẹ́ta wọ́n wà ní kíá ọ̀dọ̀ ẹ̀. Bẹ̀t kò sígbà tó bá béèrè nǹkan lọ́wọ́ mi. Ẹni tó bá lọ ọkọ tó bá lọ yẹn táàmù kan pẹ̀lẹ́ máa ń pera. Wọ́n sọ fún mi pé káyọ̀ kí má sáré nítorí kí ni pé òun ti níyàwó 9 ó ti fòun lẹ̀ lọ. Wọ́n ló dá bẹ́ẹ̀. Mo ṣáà máa ń pè bá kí bẹ̀t létà rọrùn sìn. Ọkọ tó fẹ́ lọ yẹn ó ti dàálẹ̀. Ṣàgámù náà wà. Wọ́n adájọ́ kan mo wá lọ sọ́dọ̀ wọn pé wọ́n á ń gbọ́ kí níbẹ̀ tó máa ń pè mí máa ń sẹ̀ǹdìwó sí wọn. Ìgbẹ́ tó máa ń pè mí torí ọmọ ni. Kò sí táwọn tó máa pè mí torí ọmọ ni. Kò sí táwọn tó máa pè mí tó máa lórí ọmọ ni. Ìdẹ̀ máa ń sẹ̀ǹdì sí wọn. Bẹ̀t bóyá wọ́n á ń tíráì sí pé láti padà àbí kó má padà. But láti 2019 yẹn náà èmi náà mi ìgbéra mi dúró. Hello sà. À ń gbọ́ yín sà. Mi ìgbéra mi dúró. 2019 ti January 5 ti kú lọ́dọ̀ mi yẹn. Ìgbà tó máa di oṣù kẹwàá tó máa di on the 22 lóṣù kẹwàá èmi náà bá fi pé mo yọ fún un pé ìyàwó mi ní ìbímọ fún mi o. Níta nǹkan tí ìyàwó máa lọ. Gbogbo nǹkan tí mo ní àwọn obìnrin ṣá àlè ní báyìí kan ní sórí ìgbà tí màá sọ ọmọ ìkiri ni wà ní 20 years táwọn tí mo fẹ́. Ọmọ tí kò tí ì ṣe sí bó ṣe bẹ̀rẹ̀ bó tí wàá fẹ́ bẹ̀rẹ̀ yamayama yẹn ṣá. Ìyẹn ìgbà tí yẹn bẹ̀rẹ̀ yamayama màmá rọ́gbọ́n tó fún mi lọ́mọ yẹn. Ìyẹn gan màmá yẹn ni òṣìṣẹ́ ọjọ́ kọ́mọ yẹn tó lọ́dọ̀ mi bóyá tó bá lo tọ́lá tó gbé ìgbà tó bímọ tán tó bá lo bí oṣù kan bóyá kò lè lóṣù kan lọ́dọ̀ mi àmọ́ àti nípa báwọn ṣiṣẹ́ tó bá lọ ó lè lo kọ̀ǹpútà oṣù 3 4 kó tó ti máa tún ní ìrìn bẹ́ẹ̀ kó tó ti máa ìlú sí ẹ̀. Ìlú wa dẹ̀ ṣe ibì kan létà lọ ṣá ìgbà tí mo dẹ̀ mo gbó géèmù tán pèrè yẹn mi ìfẹ́ nọ́sẹ̀sì yàtọ̀ dá ọmọ yẹn lẹ̀ mo dà ìyàwó yẹn lẹ́kẹ́ mi ṣe mọ́. ní táàmù kan mo wá lọ ṣiṣẹ́ ní Èkó ní sáàdì kò sí ìgbà tí mo wá lọ ṣiṣẹ́ lọ́hùn ó wá mú ọmọ yẹn wálé wọ́n dẹ̀ gbọ́ pé kò sí nílé àti kìíní àwọn ọmọ mi tó wà nílé wá dọ́gbọ́n dọ́pù ọmọ yẹn ìgbà tó kọ́ àwọn ẹ̀gbọ́n wọn. Ọmọ wo náà mú wá sílé sà? Ọmọ tó ẹni tó bí ọmọ yẹn kan fún mi ọmọ tó bí ọmọ yẹn kan fún mi ló mọ ọmọ yẹn wálé bó ṣe mọ ọmọ yẹn wálé báyìí fún ọkọ rẹ àìpé àwọn ọjà àìpé àwọn abíyàn ń ṣe wọn bá wọn ṣe ra bíkí nìkan bó ṣe rọra dọ́pù ẹrù ẹ̀fẹ́ gbélé nìyẹn tó sá lọ. ok létà rọrùn ń sìn ṣá. Ọmọ yẹn wá ń kọ́ báyìí bó lọmọ yẹn wà báyìí ọmọ tó filẹ̀. léyìí tí mo fi lẹ mo kọ́ pé ìyá tó fún mi yẹn. ẹ lò sà kí lẹ fẹ́ lórí ètò ìgbọ̀nsà. Advance ni mo fẹ́. Ntẹ́ ẹ sọ́ọ̀sìn lélẹ̀ kó lè ba àyàn tó ń gbọ́ wa nílé. tó ti ní sà ẹni pé ẹ ní ìyàwó ẹ farabalẹ̀ gbọ́ tèmi sà ẹlẹ́ni ìyàwó kan sà ó bí ọmọ méje fún yín Ọlọ́run mú kan sọ́dọ̀ ń bẹ̀ ó kù 6. àwọn tó dàgbà ń bẹ̀ 3 àkọ́kọ́ ó wà lọ́dọ̀ tiyín àwọn kéékèèké 3 tó ṣẹ́kù ó wà lọ́dọ̀ tiẹ̀ ẹ ló ti lọ́kọ ní Ṣàgámù ọkọ yẹn tó ti wá àkọsílẹ̀ àbí 2019 ẹ fẹ́ obìnrin míì tó wà late 20 ńgbà yẹn
bẹ́ẹ̀ni nígbà October ọdún yẹn 2020 ẹ ló bímọ ẹ ní ìyá tó fún yín ní ọmọ kékeré yẹn ọmọ age 20 yẹn ń gbà yẹn ẹni Bẹ́ẹ̀ni. tó bá ti dọ́dọ̀ yín ó lè lọ sọ́dọ̀ ìyá yẹn kó lóṣù méjì oṣù mẹ́ta bẹ́ẹ̀ni ẹ ló ń ṣe yánmọyànmọ bẹ́ẹ̀ ṣe pútẹ̀ náà nìyẹn ẹ ṣàṣìlẹ̀ Bẹ́ẹ̀ni, ńjọ́ sà. kan ẹ ló wálé ó gbé báàgì ló dé gbọmọ yẹn sílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ sà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà. kí lẹ wá fẹ́ báyìí ní ṣókí sà lórí ètò yìí. ká má fọ̀rọ̀ gùsà mo ti mú ọmọ yẹn padà sọ́dọ̀ mi. bẹ̀tẹ̀ àwọn alọ́bì tán fẹ́ ọmọ tó ẹyẹ kan tó bí fún mi yẹn ó ti wà ní kíá ọ̀dọ̀ mi. bẹ̀tẹ̀ àwọn wá ní kíá pé wọ́n fẹ́ mú ọmọ yẹn padà mo dẹ̀ ní láéláé wọ́n lè mú ọmọ yẹn padà. bẹ́ẹ̀ ọmọ yẹn ti wà níbi 9 years nísìn. kí lẹ fẹ́ lórí ètò yìí sà àlùwàǹsì ni mo fẹ́. nípa kí ni sà pé kẹ́ sọ fún mi nǹkan tí mo lè ṣe nípa ẹ̀. ṣé ń pa ìwò ń bẹ̀ sà ẹ̀ tí sọ nǹkan tẹ́ fẹ́ sà. nígbà bóyá kí n fún wọn lọ́mọ yẹn padà àbí kí ìyálé mi dédé lóhun máa padà àbí kí n gbá padà. Ok. ìwà mọ nǹkan tí mo fẹ́ ṣe. ìyáálé yín sìn ibi tó lọ ó ti kúrò ń bẹ̀ ó wá nípò fẹ́ padà sọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni àbí èyí tó ti kúrò ní iye tí 9 January 5 year 2019. ok látọdún méje sẹ́yìn kó fẹ́ padà Bẹ́ẹ̀ni. sọ́dọ̀ yín àbí ìyẹn àkọ́kọ́ bẹ́ẹ̀ nìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ẹ tó bímọ kan fún yín yẹn wọ́n náà fẹ́ gba ọmọ àwọn àbí bẹ́ẹ̀ ni wọ́n làwọn fẹ́ gbọ́mọ. kó wà ní kọ́sítọ́dì wọn àbí bẹ́ẹ̀ ni mi lè tọmọ bẹ́ẹ̀ ni bàbá. ta ló ń tọ́jú éèjì wo ló wá fi ọmọ yẹn sílẹ̀ fún yín sà ilé tí mo dẹ̀ sọ fún mi pé éèdì tó wá fọmọ yẹn lẹ́kọ̀ọ́ lè ju 7 years. ọdún méjì sẹ́yìn báyìí ọdún méjì ló ṣe ìmú ọmọ yẹn wá sọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni láàrin ọdún méjì yẹn wá ń sìn ta ló ń bá yín tọ́jú ọmọ yẹn sà bàbá mo dẹ̀ ń tọ́jú ọmọ mo bí kíá. ṣọkùnrin ni àbóbìnrin ọkùnrin ni. tẹ́ bá lọ bí iṣẹ́ ń bu lọmọ yẹn máa ń wà àmọ́ mo lọ sọ́dọ̀ ọmọ mi àbúrò wọn mi kan wà lára ní. ẹ mọ̀ tí màá sọ fún yín sà kí ni éèjì yín sà mo ti àbí 45 àbí 45 or 50 àbí 55. mo ti gbọ́ ní tèmi ó sọ fún yín lélẹ̀ sà èmi kàn fẹ́ bẹ̀ yín mo fẹ́ rọ̀ yín ni ṣé ẹ̀ ń gbọ́ mi sà yes sà. ẹ jẹ́ kí ọmọ yẹn padà sọ́dọ̀ màmá ẹ̀ ṣé màmá ẹ̀ ṣó ti rì márì àbí kò ti rì márì bàbá láti gbà tó ti kó lọ́dọ̀ mi fọ́ọ̀sì ẹ̀ mo ti kó lọ́dọ̀ mi yẹn láti bọ́dún mẹ́ta kí mẹ́rin sẹ́yìn ó kàn lọ́kọ káàkiri ni kò tí ì bímọ kan síbì kan. ó ń lọ́kọ káàkiri ó ti ní ọkọ bíi mẹ́ta àbí mẹ́rin sìn tí kò tí ì bímọ. ẹ mọ̀jà tó lọ bẹ̀yẹn gbà yẹn ṣé Àmì ọmọ yín yẹn ṣó ń lọ sí skul sà sà bẹ́ẹ̀ ni sà ṣé christian ní àbí muslim kírísítẹ́nì ni ó dẹ̀ ń lọ church ó ń lọ sí church àwọn ajọ́ ń lọ church ni. ọ̀dọ̀ àǹtí yín tẹ́ máa ń mú lọ tẹ́ bá ń lọ bí iṣẹ́ yẹn ṣé ilé ọkọ làwọn náà wà ìyàmú mi ni mọ́ mi ilé tí wọn gan náà wà táwọn ọmọ wọn kó fún wọn ṣe pé Ok. bóyá wà ní ok ilé tí wọn gan náà wà. ibẹ̀ lọmọ yẹn máa ń lọ tẹ́ bá ti sí lárand bẹ́ẹ̀ ni ẹ jọ jèrè ẹ̀ náà ni káró sọ mọ́dé káró òdì má ṣọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì irú obìnrin tẹ́ ẹ̀ ń sọ yẹn sì tó bímọ kan fún yín o kò tí ì wà settled ní tiẹ̀ ìgbésí ayé tẹ́gun ò tí ì yé ọkọ mẹ́ta mẹ́rin márùn yẹn nípa èdè yẹn mọ̀jẹ̀ kó borí ọmọ ọlọ́mọ jẹ́ tẹ́kọ̀ ibi tọ́wọ́ yín bá ti wà tọkàn yín bá ti balẹ̀ ńbẹ̀ tó ti yé yín bẹ́ẹ̀ ni sà wọ́n á bá yín fún lẹ́kọ̀ọ́ ìwé àtẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ti yé yín bẹ́ẹ̀ ni sà sà you're good to go àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìyàwó yín tó lọ láti odidi ọdún méje sẹ́yìn tó sọ pé òun fẹ́ padà àbí bẹ́ẹ̀ ni. ṣé òun ló pè é fún rẹ̀ pé òun fẹ́ padà sà no àwọn nítorí ọdún mẹ́ta yìí sìn àti nǹkan pè mí pé ọ̀rọ̀ kan wà ní wàá mọ ọ̀rọ̀ yẹn wá ní kíní wọn á ní kí wọn ní kí ọlọ́rọ̀ lóun pẹ̀lú ẹ̀ lòun fẹ́ rí òkè mọ́ wa ní kóun lọ pé torí ọ̀rọ̀ ọmọ wa ni wọn dẹ̀ sọ pé nǹkan tó ń ṣe ọmọ yẹn kóun gbọ̀ngàn ló máa ṣiṣẹ́ yẹn. ṣáàntì yín ló lọ ṣáàntì yín ló pè yín pé ìyàwó yín fẹ́ padà. no òun àǹtí mi ló pè mí pé òun fẹ́ rí èmi àti ẹ̀ ó máa ń lọ sọ́dọ̀ àǹtí mi yẹn ṣúọ́lì sà ó máa ń lọ sọ́dọ̀ àǹtí mi yẹn kódà gan sẹ́ẹ̀fù táàmù kan tí ọmọ mi kan fẹ́ ṣe graduation. ẹ má lọ bẹ̀ yẹn torí àkókò torí kọkàdé yín máa tán sìn. ó máa ń lọ káàdì wá lórí fóònù. èmi ò lákòókò sà. nítorí ẹ̀ṣá ó máa ń lọ sọ́dọ̀ àǹtí mi dáadáa wọ́tàsáìdì lèmi wà bẹ̀tẹ̀ ó máa ń lọ sọ́dọ̀ àǹtí mi lóbi ìjò òbíjú làǹtí mi yẹn wà ó máa ń lọ síbẹ̀ anytime ló máa ń lọ síbẹ̀ bẹ̀tẹ̀ yẹn kọ́ èdè pè mí ni torí nǹkan ṣe ọmọ yẹn adẹ̀ sọ fún wọn dẹ̀ wò àǹtí mi wò lọ́hùn kan ta ló máa ṣe fún wọn níyà ló máa ṣe fún èmi tẹ́mi wá ń jẹ̀bù náà mo ní wọn níwà wò ta ló máa ṣe fún wọn níyà ló máa ṣe fún ókè náà fi pa méjèèjì pé kájọ sọ̀rọ̀. ṣé ìméjì wá pàdé lọ́dọ̀ àǹtí yín bẹ́ẹ̀ni sà abẹ́ẹ̀ tí pàdé. àti pàdé. ǹgbà tẹ́ wá débẹ̀ kí ló ṣẹlẹ̀ sà ní ṣókí sà ọkùnrin níyìn o kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ ní ṣókí.
kò sí nǹkan tó sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ lórí ọmọ yẹn jẹ gbogbo bíi fún ẹ ṣá kò lè sọ fún mi bẹ́ẹ̀ yẹn kó n fẹ́ padà bẹ̀tà àǹtí yẹn sọ pé tó bá máa padà nǹkan tí yẹn kan sọ fún mi pé tó bá máa padà. ẹ jẹ́ n béèrè béèrè kan lọ́wọ́ yín hello sir. Yes sir. kí lẹ pé èjì yín gan lẹ́ẹ̀kan sí. 48. ẹ̀yin kò mọ èjì yín gan èjì yín bíi mẹ́ta bíi different figure lẹ ti fún mi ń sìn lórí ètò yìí ṣé 48 ni yín sir. 48 ni yín ó tọ́dún mélòó tíyàwó yín lọ ń sin ọdún méje àbí ẹ wà lè 41 gbà yẹn kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ rí márì sir. bẹ́ẹ̀ ni sir. wáì tẹ́ ẹ̀ rí márì. sir. wáì tẹ́ ẹ̀ rí márì látọdún méje sẹ́yìn. mo ti márì ni mo ní ẹgbàá mo ní mo fọ́ mo ti fọ́ ọmọ ìdílé kan. ok lẹ́fẹ̀ẹ́ tẹ́ fẹ́ yẹn ok tó máa tiẹ̀ ní tó máa tiẹ̀ ní. ẹ mọ̀ tí mo máa sọ fún yín báyìí ẹ bá tún ti rì márì náà n tí ń ṣe yín náà ni pé bùkátà ti kúnlẹ̀ rẹpẹtẹ àbí bẹ́ẹ̀ kọ́ sà. bùkátà ti kúnlẹ̀. mo tún márì náà pẹ̀tẹ́ tí mo fẹ́ yàn ò tí ì bímọ fún mi. ok ẹ tún ti fẹ́ lómi báyìí. ìgbà tí mo níṣẹ́ lọ́wọ́ tí kò sí kiri. bẹ́ẹ̀ni ó ti bímọ mélòó ń tiẹ̀ sà àbí kò tí ì bímọ. ọkọ ọmọ méjì wá. ọkọ ọmọ méjì wá ń tiẹ̀. bẹ́ẹ̀ni. ọdọ ọmọ mẹ́sàn-án bẹ́yẹn àbí bẹ́ẹ̀ kọ́. ó di mẹ́sàn-án bẹ́yẹn náà sẹ́yìn náà mẹ́fà àti ìyáálé yín ìkan bí kan jẹ́ méje ìyẹn kó méjì wá bẹ́yẹn àbí bẹ́ẹ̀ kọ́ bàbá mi. bẹ́ẹ̀ni bàbá. ṣẹ́yìn ò ní dàrú ṣẹ́yìn ò ní dàrú mẹ́sàn-án yẹn náà dà òun náà àbí méjì sí àbí méjì sí àbí bẹ́ẹ̀ kọ́ tọ́nà bá bí méjì kò ní fẹ́ kó jẹ́ létí kan àbí bẹ́ẹ̀ kọ́ sà. wọ́n jẹ́ mọ́kànlá bẹ́yẹn ní tèmi ó sọ fún yín lélẹ́yìn sà ẹgbọ́n tèmi fẹ́ sọ fún yín sà. fúnra yín náà ẹ máa dájọ́ ara yín lórí ètò yìí ṣé ẹ ṣe lọ́ọ̀fù ìyàwó yín tó bí ọmọ mẹ́fà fún yín sà. ètò bímọ mẹ́fà fún mi. ẹ fẹ́ kó padà. àwọn ọmọ yẹn wọ́n sì ń sọ fún mi pé ìyá wọn padà wá. ètí mo bí yín kọ́lẹ̀ ń dàn dáadé ṣé ẹ ṣe fẹ́ kí ìyáálé ẹ fẹ́ kó padà àbí ẹ ṣe lọ́ọ̀fù ẹ̀. mi ì tí ì fẹ́ kó padà mo ní sọ. ẹ tí ì fẹ́ kó padà. mi ì fẹ́. ẹ tí ì fẹ́ kó padà ó sì máa padà tó bá yá. mi ì fẹ́ kó padà ni mi ì fẹ́ kó padà. ẹ fẹ́ kó padà. ẹ̀ka advance ni mo fẹ́. ǹtẹ́ mi ò sọ fún ǹtí màá sọ ẹ lò sà. àwọn kan sọ fún mi pé kí n jẹ́ tó rí ọmọ. ọ̀tá àti sọ fún mi pé kí n jẹ́ tó rí ọmọ ẹ ló sà. ẹ ló sà. ẹ̀mí máa ń gbọ́ yín. ok àwọn ọmọ yẹn sọ pé wọ́n ní torí ọmọ kí n jẹ́ kó mu padà kó lè tọ́jú kí n mo dẹ̀ ní àwọn ọmọ tí wọ́n pé kò sí nǹkan tó ti dàgbà díẹ̀ bẹ̀tẹ̀ àwọn wẹ́wẹ́ yẹn ló pọ̀ sí. ẹ lò sà ẹ lò sà. ẹ sà bàbá. ìyàwó yín tiẹ̀ padà kó padà yín tiẹ̀ sọ̀rọ̀ ń pẹ̀ mọ́ báyìí ní tèmi ó sọ fún yín lélẹ̀ ẹgẹ́ bí ọkùnrin sọkùnrin àníyàwó yẹn padà kó padà mi ń sọ̀rọ̀ ń pa yẹn mọ́ báyìí ní tí màá sọ fún yín báyìí ẹgẹ́ bí ọkùnrin sà ṣé ń gbọ́ mi bàbá. yes sir mo ń gbọ́ yín. ṣé eré tó tọ́mọ tó ṣe wàhálà lórí ọmọ ṣé ń gbọ́ sà tó ṣe wàhálà lórí ọmọ ó sì ń gbàdúrà kọ́lọ́ ń jẹ́ kọ́mọ òun yàn kó yanjú ṣé ẹ mọ̀ kí bùkátà lẹ ti ń fà síra yín lọ́rùn lọ́tún lósì láàrin báyìí ọmọ mẹ́fà àkọ́kọ́ tí ó ti yẹ yín sà ìkejì ó di méje wọ́n kó méjì wá ó di mẹ́sàn-án ṣé ẹ pẹ́yìn nìkan náà ni àbí bẹ́ẹ̀ kọ́ bàbá mi ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ o wàhálà ń pààyàn o ṣó ti yẹ yín sà ṣó ti yẹ yín sà èyí tó dẹ̀ ṣe pàtàkì ní kẹ́ ẹ tọ́jú àwọn ọmọ yìí kí wọ́n yanjú sà ṣó ti yẹ yín ọlọ́run dẹ̀ fún yín tọ́jú pẹ̀lú agbára ọlọ́run ìtẹ̀mí lè sọ fún yín lórí ètò nìyẹn sà o tó bá kọjú sí yín kẹta tó bá kọjú sí yín kẹta tó bá kẹyìn nìkan wàhálà ò ní pa yín sà o ẹ kú kalẹ̀. nǹkan ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ọmọ mẹ́sàn-án Paul bàbá dúdú kì í mọ̀ ń tà. aago 7 kọjá ìṣẹ́jú 12. hello.